Ẹ káàbọ̀ sáfin ìjìnlẹ̀ lórí ìkànnì ATM Media TV. Ó kàn tèmi yí padà, Abubakar Tóyìn Mohammed náà ni. Àlejò wa, ní kété tí ẹ ti dé ààfin ìjìnlẹ̀, ẹ ti ní àǹfààní sí ẹgbẹ̀rún 10. Ìyẹn tẹ́ ẹ bá dáhùn gbogbo ìbéèrè wa. Ṣé ẹ ṣetán? Olóòtú. Ìjẹ́ láyà. Àyà ń bẹ. Ṣé ẹ lè gbé Gẹ̀ẹ́sì? Dandan ni mo lè gbé Gẹ̀ẹ́sì. Ó dá yín lójú. Ẹ jẹ́ ká lọ. Kí lórúkọ yín àti pé iṣẹ́ wo lẹ ń ṣe? Orúkọ mi ni Ọlámilékan Adéfọláwí. Gbogbo èèyàn mọ̀ mí sí Adéfọláwí káàkiri. Òṣèré orí ìtàgé ni mí àti ọ̀dẹ́rìn-pòṣónú. Òṣèré orí ìtàgé ni yín? Bẹ́ẹ̀ni. Adẹ́rìn-pòṣónú tún ni yín? Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ lè dẹ́rìn pa mí báyìí? Dandan ni olóòtú, iṣẹ́ tá a yàn láàyò nù. Ẹ mọ̀ pé ọjọ́ kan wà tó jẹ́ pé èmi àti ìyá bàbá mi ń sọ̀rọ̀. Wọ́n wá sọ fún mi pé ṣé mo mọ ẹmu mu. Mo ní ẹmu. Ẹ mọ̀ pé ẹmu póríṣiríṣi, ògùrọ̀ wà. Àwọn nǹkan ti dàpọ̀, wọ́n ti da ṣúgà nǹkan mọ́ náà wà. Ìyá ní àwọn ò béèrè lọ́wọ́ mi kí n ká lọ sóko ẹmu. Mo wá tẹ̀lé wọn wá dóko ẹmu. Ibi tí mo ti wá fẹ́ mu ẹmu, wọn á sọ fún mi pé ògùrọ̀ rèé. Ìtàwọn ti dà nǹkan mọ́ rí, èmi kàn gbógbùrọ̀ mo wá mú kàtàkàtà mo sọ ká tó délé. Olóòtú, ọ̀rọ̀ pọ̀ ń bẹ. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Ẹja máa lọ bí ojú iṣẹ́ gẹ́gẹ́. Ọmọ bíbí ìlú bo ni? Ọmọ bíbí ìlú Ọdẹ Òmu ni mí. Èmi ni ọmọ Ọdẹ Òmu Àràbàlú tí ń bẹ́gbẹ́ lẹ́rù omi láti ń tẹ̀lé ikí lẹ́lẹ́. Èmi ni Ọdẹ Òmu Àléèpá Ọ̀tà, ọmọ adúró gbẹngbẹ níwájú ogun. Tẹ bá mọ Gbẹ́ngà Adébóyè, ọmọ ọba Gbẹ́ngà Adébóyè, ìlú ẹ̀ mo ti wá. Ọdẹ Òmu ilé baba tó bí mi lọ́mọ. Ọ̀dà bẹ́ẹ̀. Ẹ wo ìkòkò tí ń bẹ níwájú yín. Ìbéèrè 10 ló wà níbẹ̀. Ẹ sì láǹfààní láti mú ìbéèrè 5. Ẹ mú ìbéèrè kan nínú ibẹ̀. Ọ̀la ń lọ yìí o. Ìbéèrè lẹ́ni ká mú bẹ̀. Ẹ mú ìbéèrè kan. Ẹ kọ́kọ́ mú ìbéèrè kan. Ìbéèrè tẹ́ mú ìbéèrè àkọ́kọ́ ni. Ìbéèrè àkọ́kọ́. Ó lọ báyìí pé tí wọ́n bá ta màrìwò sójú ibì kan, kí ló túmọ̀ sí? Tí wọ́n bá ta màrìwò sójú ọ̀nà nílẹ̀ Yorùbá. Síwájú kí ẹ tó dáhùn ìbéèrè yẹn, kí ni ìtumọ̀ màrìwò? Màrìwò jẹ́ ọ̀kan lára àwọn nǹkan tí a máa ń rí lára ọ̀pẹ. Ó jẹ́ nǹkan tó yẹ pé tá bá wo ọ̀pẹ dáadáa, ẹ mọ̀ pé gbogbo igi ló léwé tiẹ̀. Màrìwò jẹ́ bí ewé ọ̀pẹ. Ẹ túmọ̀ ìbéèrè tí a kà sí ti yín. Olóòtú, ẹ bá mi tún ìbéèrè yẹn kà. Tí wọ́n bá ta màrìwò sójú ibì kan, kí ni ó túmọ̀ sí? Tá bá fi màrìwò bàálẹ̀ ní ojú ọ̀nà, ó túmọ̀ sí pé ọ̀nà tí a bá ń tọ̀ lọ láyé àtijọ́ nígbà táwa kéré, tá máa ń tẹ̀lé àwọn bàbá wa lọ sí oko. Tá bá dé àlà kan, wọ́n ta màrìwò sójú ọ̀nà báyìí. Àwọn bàbá wo sọ fún wa wípé ìtumọ̀ màrìwò tán ta sí ojú ọ̀nà tán fi dá ojú ọ̀nà yìí, a gbọ́dọ̀ gbábẹ̀ nítorí pé wọ́n ti bàálẹ̀ ní ojú ọ̀nà yẹn. Ẹ gbà béèrè wa. Ibi àìwọ̀ ni ibi tí wọ́n bá ta màrìwò sí. Ìgbà ìbéèrè. Ẹ tún mú ìbéèrè mi. Ẹ̀yà fi ìgbàgbọ́ mú ìbéèrè. Ìbéèrè tẹ́ mú ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni. Àlọ́ wà ni. Òkú wó yeye, òòṣà wó yeye, ọmọ burúkú torí bọ́ o, kí ni? Òkú ń wó yeye, ọ̀sà ń wó yeye, ọmọ burúkú wá torí bọ̀. Kí ni? Ó túmọ̀ sí pé tí a bá gbé omi kaná sínú kòkò, tá wá kóná mọ́ nídìí, tó wá ń hó, tá fẹ́ fi ru ọkà, tó wá ń hó, tá wá mú ọmọ orógùn, tá wá tìbọ̀, tá fi ń roka nínú kòkò yìí, tó túmọ̀ sí mi. Kí wá gẹ́gẹ́ lánsá? Ọmọ orógùn lánsá. Ẹ gbà bí ìlera. Ẹ tún mú ìbéèrè mi. Olóòtú,
mo tó fi gbàgbọ́ mélé. Ẹ ti wá mú tẹ̀lé ń tẹ̀lé báyìí. Ìbéèrè kẹta tún nìyún. Ìbéèrè kẹta tún lélẹ̀. Ìbéèrè kẹta lọ báyìí pé kí ni ìtumọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí? Tí wọ́n bá ní wu igi oyin, kí ni ìtumọ̀ rẹ̀? Tí wọ́n bá ní nílẹ̀ Yorùbá, táwọn bàbá wa báwọn ìyá wa bá sọ fún wa pé ẹnìkan wu igi oyin, ó túmọ̀ sí pé èèyàn forí jálé agbọ́n, ó túmọ̀ sí pé ọmọ tó bá dá wàhálà lẹ̀ forí rúgi oyin, forí rúgi oyin, orúgi oyin ni pé ó ti dáràn. Ó ti dáràn, ẹgbà béèrè o. Tí wọ́n bá ní ó fi ìrù jóná, kí ni ìtumọ̀ rẹ̀? Ó fi ìrù jóná. Bẹ́ẹ̀ ni. Ó fi ìrù jóná. Ó farapa. Ó farapa. Bá ní èèyàn fi ìrù jóná. Ẹgbà. Tọ̀. Ó túmọ̀ sí pé ó dá wàhálà alẹ́ sọ̀rọ̀ ara rẹ̀. Tá bá ní ó farapa náà, ó farapẹ́. Ẹgbà ìbéèrè. Kí wá ní ìbéèrè nínú ìbéèrè méjì tí mo bi yín léèrè nísìn? Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta tí ẹ dáhùn sí. Àwọn ọ̀rọ̀ tí a ní kẹ́ ẹ sọ ìtumọ̀ rẹ̀, kí ni àkòrí rẹ̀? Àkòrí ìbéèrè kẹta yìí àbí àwọn ìbéèrè tá a ti ń béèrè bọ̀ láti. Kì í ṣe àwọn ìbéèrè kẹta ni tí a ní kí ni ìtumọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí? Wu igi oyin, fi orí fi ìrù jóná. Ìtumọ̀ rúgi oyin àti fi ìrù jóná. Ẹ ti sọ. Àkòrí méjèèjì ni. Àkòrí méjèèjì ni pé ó farapa. Àbí olóòtú. Ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ lórí rẹ̀. Ẹ ṣé olóòtú. Àkànlò èdè ni. Àkànlò èdè nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni, àkànlò èdè ni. Ẹ gba ìbéèrè mi. Ẹ ṣeun olóòtú. Ẹ tún mú ìbéèrè mi. Àlejò tá a gbé wá lónìí ọmọ ti fẹ́ fún wa lẹ́gba. Wọn ò tí ì farapa. Ọmọ Yorùbá ni wọ́n á gbọ́dọ̀ gbé àṣà wa. Yorùbá lárugẹ. Ìbéèrè tẹ́ tún mú yìí. Mi wá mọ bọ́ yín ṣe wá mú àwọn. Ó tẹ̀léra wọn, Ọlọ́run tẹ̀lé mi dé. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin ni ẹ mú. Àlọ́ o. Àlọ́. Géńdé márùn-ún, fùrọ̀ mẹ́rin, kí ni o? Géńdé márùn-ún, fùrọ̀ mẹ́rin, kí ni? Olóòtú ti wá ká mi mọ́kànnà báyìí. Mọ́kànnà bí bò. Géńdé márùn-ún, fùrọ̀ mẹ́rin. Bẹ́ẹ̀ ni. Olóòtú, ó sápa mi lórí. Ọ̀pá kásá mi. Ọ̀pá kásá. Ẹ tú mi lẹ̀. Ok, ẹ wo àtẹ́lẹwọ́ yín. Ẹ wá ka àwọn ọmọ ìka tí ń bẹ níbi ibẹ̀. Ìjìnlẹ̀ Yorùbá. Ẹ kà. Ìkíní, ìkejì, ìkẹta, ìkẹrin, ìkarùn-ún. Géńdé márùn-ún nù. Ẹ wá wo àlàfo tí ń bẹ láàrin rẹ̀. Fùrọ̀ mẹ́rin, ó túmọ̀ sí pé ọmọ káwọ́ ni. Ẹ kùnà ilé o. Ó yẹ tún mú ìbéèrè mi. Olóòtú. Ìbéèrè tẹ́ mú yìí ìbéèrè káwọn ni. Àmọ́ bọ́wọ́ yín ṣe ń mú ìbéèrè tẹ̀lé. Ìbéèrè káwọn lọ báyìí pé kí ni insurance lédè Yorùbá? Insurance lédè Yorùbá ó túmọ̀ sí tí insurance lédè Yorùbá insurance lédè Yorùbá insurance túmọ̀ sí pé ẹ mọ̀ pé téèyàn bá dá okòwò lẹ̀ tàbí tó fi owó rọ̀gùnrọ̀gùn gbé nǹkan kalẹ̀. Ọ̀rọ̀ kan la fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ ní ṣókí. Ọ̀rọ̀ kan ẹ má ṣàlàyé rẹ̀, ẹ kàn sọ ọ̀rọ̀ kan tí ó kọ́fà gbogbo ẹ̀ pátá. Insurance jẹ́ ilé ìdáàbòbò ìfowópamọ́, ìfidúkìá pamọ́.
Ẹ pàkà sọ díẹ̀ o. ẹ jẹ́ kí n tún yín lọ́wọ́, ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́, ẹ ṣeun olóòtú. ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́. Bí béèyàn bá ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tàbí ó ní ilé iṣẹ́ tí ó ní àǹfààní láti máa bá àwọn ilé iṣẹ́ yìí láti bá wọn dòwò pọ̀. Kí ni sì nìdí tí ó fi bá wọn dòwò pọ̀? Bóyá ìjàmbá ó ṣe bísínẹ̀sì rẹ̀, ìyẹn okòwò tí ń ṣe, tàbí ọkọ̀ tí ń wà tó jẹ́ pọ́pátì rẹ̀. Àwọn ni àjọ adójútòfò, insurance ni adójútòfò. Tófò bá ṣèyàn onímọ̀ dójútì. Ẹ ti mú ìbéèrè márùn-ún, ó ti pé pérépéré. Ẹ gba ìbéèrè mẹ́ta, ẹ sì kùnà ìbéèrè méjì. Àlejò wa, ǹjẹ́ ní ọ̀rọ̀ kan méní méjì tí ẹ fẹ́ bá àwọn aráalé sọ? Ọ̀rọ̀ tí mo ní fún àwọn aráalé, ẹ̀yin aráalé tẹ̀ ń wò mí tẹ̀ ń gbọ́ mi, èmi ó rọ̀ wá wípé ẹ jẹ́ kí á gbé àṣà wa lárugẹ. Èdè Yorùbá, àṣà Yorùbá, ẹ má jẹ́ kí ọ̀làjú gbà kúrò lọ́wọ́ wa. Òkè òkú lòkú rè, bàbá ọmọ ló lọ́mọ. Tá a bá ní agbóyìnbó, agbédè Gẹ̀ẹ́sì, kò dàbí èdè abínibí wa. Ọ̀pọ̀lọpọ̀ wa láti fi èdè abínibí láti fi sí apá kan torí pé kí ni a fẹ́ máa darapọ̀ mọ́ àwọn tán wà lókè òkun. Àwọn tán wà lókè òkun yìí náà ń wá sílùú wa ń bí láti wá máa kọ́ nípa àṣà àti ìṣe Yorùbá. Ẹ dákun ẹ̀yin aráalé, ẹ̀yin ìyá bàbá, ẹ̀gbọ́n àbúrò, ọmọ tẹ́ ń gbọ́ wa, ẹ jẹ́ ká mú èdè àṣà àti ìṣe wa ní ọ̀kúnkúndùn, èdè Yorùbá. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Àmín. Ẹ̀yin aráalé tí ẹ̀ ń wò wá ní àti àárọ̀, ètò yìí ó wà fún agbékalẹ̀ láti fi máa promote àṣà àti ìṣe wa. Àmọ́ a ní àǹfààní láti sọ èdè Gẹ̀ẹ́sì níbẹ̀, ṣùgbọ́n kò gbọdọ̀ pọ̀ jù ní. Bẹ́ẹ̀ ni, a ò ní rí jù báyìí lọ, ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ bá wa dá sí lábala àríwísí, ìyẹn comment section, ojú tẹ́ fi ń wo ètò tá a mú wá lónìí. Síwájú kí ẹ tó lọ, mo mú àǹfààní iléeṣẹ́ kan wá sójú máwòrán yín, ẹ̀yin olólùfẹ́ wa. Iléeṣẹ́ yẹn ni wọ́n ti ń ta dátà alálòpẹ́ pẹ̀lú káàdì ìpèlówó tí ò gbópá péyìnkéyìí network tẹ́ ẹ bá fẹ́, ṣé Glo ní àbí MTN tàbí Airtel. Pàápàá jùlọ tẹ́ ẹ bá fẹ́ sanwó náà lé yín, ẹ fẹ́ rówó sórí DSTV, StarTime, GoTV, ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ wọn. Ẹ̀yin kàn ti lọ sí Google Play Store, ẹ tẹ Ferrasious Pay. Ferrasious Pay òun lẹ́ ń wò lójú mọ́wòrán yín tí ń lọ, ẹ tẹ Ferrasious Pay, ibẹ̀ ni ẹ ti ríra. Bákan náà, líǹkì tó wà ní under comment section, ẹ lè gbàbẹ̀ láti join, láti darapọ̀ mọ́. Tẹ́ bá ti fẹ́ register ní under referral code, ẹ tẹ @ATMmedia TV síbi ibẹ̀. Àlejò wa, olóòtú, láti lè ṣe Ferrasious Pay, ẹ jẹ ẹ̀bùn káàdì ìpè ẹgbẹ̀rún kan ní ẹ jẹ. Iléeṣẹ́ Ferrasious Pay ni wọ́n ṣe alágbàtẹ̀rù káàdì náà. Ẹ dúpẹ́ ní ọwọ́ wọn. Ferrasious Pay, iléeṣẹ́ yín ò ní jóná o. Òkè òkè lọ́wọ́ afúnni gbé. Gbogbo igi télégbèdé bá ti ń lù báyìí, dídùn ni máa ń dún. Ferrasious Pay, agbára Elédùà, òkè òkè lẹ́ẹ̀mọ́ lọ o. Iléeṣẹ́ yín ò mọ̀ gbòòrò sí o, ẹ̀ ní ṣìṣe. Níléeṣẹ́ ATM Media TV, àwa náà fún yín papọ̀ mọ́ ẹ̀bùn. Àwọn ẹ̀bùn kan náà bẹ tó yẹ pé a máa present fún yín, tá a máa gbé fún yín. Fún ẹ̀yin tí ẹ fẹ́ kópa ní orí ètò yìí, tàbí ẹ fẹ́ ṣe alágbàtẹ̀rù ètò, ẹ fẹ́ gbé ìpolówó wa, ẹ lè pè wá sórí 08058989933, 08058989933. A ó tún máa pàdé o. Ire.